ìfẹ́ kàgbé kalẹ̀ kan làwọn àfáà yẹn ṣe tí bàbá yẹn fi ní ọyá fún lóko mùsùlùmí tó bá wù ọ́ jẹ́ ọmọ lọ́kọ́ kọ́ máa kéwú lọ́dọ̀ rẹ̀ tiẹ̀ dínkù náà mú Kùránì wálé. ìfẹ́ ìgbà náà àti ìsùlùmù ìgbà náà ló ń kálukú yọ kú ló dá wàhálà alẹ̀ kọ́débùlì àwa ẹ̀mí ìfẹ́ ẹnu ẹ jẹ́ ká jù nù. ẹ̀mí ìfẹ́ ẹnu ẹ jẹ́ lọ pátì mo ṣe wá ń sọ fún àwọn mùsùlùmí mo ń sọ báwọn oníṣẹ̀ṣe. ẹgbọ́ mo ṣe ń sọ fáwọn mùsùlùmí ni mo ń sọ fún ẹ̀yin oníṣẹ̀ṣe náà ẹ jẹ́ ká lè endorse. mo ní mo kí àfa wa Muhammadu Saheed ire ọlọ́run ní dọ̀rọ̀ ẹnìkankan yín rú wọn náà wọ́n orúkọ tó ń jẹ́ Saheed olóríire ní jẹ́bẹ̀ ìkankanu ọ̀dẹ̀ ní sórí ibú ọlápàlà lùkùrìàn. mo sì kí àkàbí ọlọ́ba mùsùlùmí lòun náà ó kọ mùsùlùmí rẹ̀ sápá mi lórí ni. mo kí bàbá Sọláwùdíìn ní ìlú Ẹdẹ aburú òní sẹ́yìn akúmúrọ̀ ọ̀túnla ọlọ́wọ́ pàlú àtàbọ̀mọ́ iṣẹ́ jihadi ní àbá níbi tó lérè. báyìí ni mo sọ fún gbogbo àwọn èké kan inú ṣẹ̀ṣẹ̀ kọ̀ǹdíṣẹ̀ táyì náà gbà ṣe lẹ́kṣọ̀ ẹ lọ chẹ́ǹjì ẹ̀. bàbá àràbà nílé Ifẹ̀ àgbà ní ẹ lọ mìtí ìjàgbá yín ẹ lọ chẹ́ǹjì kọ̀ǹdíṣẹ̀ táyì gbà ṣe lẹ́kṣọ̀. bàbá bẹ̀rẹ̀ wí ká bẹ̀rẹ̀ wí. kọ̀ǹdíṣẹ̀ tó ń kálukú rọpò ń gbà ṣe lẹ́kṣọ̀ yẹn wípé a máa wọnú ìjọmọlúàbí ọba tó níwá gẹ́gẹ́ a máa wọnú ìjọmọlúàbí àwọn òjíṣẹ́ tó lódùmarè ránṣẹ́ ẹjẹ́ á kú lórí ẹ̀. ìyà tí ń jẹ wá Nàìjíríà gẹ́ kọjá gbogbo yẹn mo sọ fún ọ̀rẹ́ mi kan lánàá tá a jọ ń sọ̀rọ̀ mo ní tó bá jẹ́ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá wà láìfù ní ìsinmi àyà mi ò tún sọ̀kalẹ̀ nítorí ìṣòro tá a kan Nàìjíríà wàláhì àyà mi ò sọ̀kalẹ̀ síbẹ̀ẹ̀tì tó ti wọ́n báyìí síbẹ̀ẹ̀tì tó ti di ó ti di 7,500 tẹ́lẹ̀ àti ra 7,800 ó tún ti di 8,500 síjà lọ́wọ́ àkùtà àmọ́ bára wa jà torí wa bá pé ṣé ìbúlò kùtà àmọ́ búra wa. bàbá wa mufti ilẹ̀ Yorùbá bàbá mufti ìlú Wo ẹ lọ ṣe sùúrù tí ó bá dàrú kọ́ dàrú tí ó bá fọ́pọ̀ kọ́ fọ́pọ̀ ẹ má kọrin yẹn mọ́ ogun ọ̀dà bí ọkà kọ̀dà bí yẹn. Olúwa gẹ́gẹ́ sọ fún Rasulul Karim pé rí Ànábì àníyàn akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum Islam din. Olúwa nílò ni o akmaltu lakum dinakum mo ti pa ẹ̀sìn yín ti pẹ́ àtàmùtù àti dí lẹ́nu wa atmamtu alaykum ni'mati mo ti parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí. Wọ́n dé tu lákò ìsìlámù dín mọ́dẹ̀ tí sáyẹ̀nsì ìsìlámù ìpín ẹ̀sìn yín nu kò sógun bẹ́ẹ̀ tá a bá wá bẹ́ẹ̀ polú ẹ̀sìn yìí fún yẹn tá a fẹ́ fi lọ yẹn ó dàbí ẹni tó fẹ́ tajà ni ẹni tó fẹ́ tajà fún yẹn tó fẹ́ ká yọ ọ̀rajà lọ́wọ́ òun tó má dàda ní tó gbébọn wájú tó wá ní ẹwà rẹ̀ jà tútù àbọ̀ ní ẹwà rẹ̀ kó àtọ̀ ọ̀lẹ̀ wọ́n sì ń wo àdá àtìbọn lọ́dọ̀ rẹ̀ ta ni ó yàdù ẹ̀ kọ̀sẹ́ntì ó yàdù ẹ̀ o ẹjọ́ ẹjẹ́ á ṣe sùúrù. Mo kí bàbá wa kábíyèsí Olúwo tilẹ̀ wo àṣekàlà Gabriel ọlọ́run jẹ́ pẹ́ lórí àpèrè bàbá yín bàbá ẹjọ́ ẹ ṣe sùúrù torí ọlọ́run ẹ ṣe sùúrù gbogbo ayé ń gbádùn yín lóòótọ́ àmọ́ àwọn ẹbí tẹ́yìn náà ń kọ́wọ́ bọ̀ ìwà nù pírọ́blẹ́mù tá nínú Islam. Bàbá kábíyèsí Olúwo tilẹ̀ wò ẹ́ pẹ̀ lórí ọlá o àwọn ibi tẹ́ ń kọ́ bọ̀ kọ̀ǹdíṣàn tẹ́ ń gbà ṣe lẹ́kṣọ̀ yẹn kì í ṣe protocol ti Islam kì í ṣe ìlànà àlùkùrí áánì
ọ̀rọ̀ tó níye lẹ́ ń sọ ọ̀rọ̀ alukurani lẹ́ ń sọ gbọ́ bàbá àmọ́ likulli makani makọ́ọ̀lù wa likulli makọ́ọ̀lù makani gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́la ààyè rẹ̀ lọ́la àkó rẹ̀ gbogbo àkókò kan àtàyè kọ̀ọ̀kan lọ́rọ̀ tá a sọ ń bẹ̀ ló ní ọ̀rọ̀ tá a máa ń sọ ń bẹ̀. ẹ̀wọ̀n mi ògbó náà ti dàrú mo dẹ̀rọ gbogbo àwọn àfáà àwọn láìfù mi ti jáde ti pẹ́ ìwọ ní ṣẹ̀ṣẹ̀ rí lónìí ẹ méjì àpáàtù spáàkì mo tún lè sì burúkú kan tí ń fọ ẹ jẹ́ àǹgì ẹ̀. ẹ jẹ́ ká àǹgì ẹ jẹ́ àṣẹ sùúrù ẹ jẹ́ play peace and wisdom ẹ jẹ́ ká play peace and wisdom ẹ jẹ́ ká rántí pé kùránì olúwa sọ láàyè kan o olúwa ní tó ń bá fẹ́ gbogbo wọn jẹ́ mùsùlùmí gbogbo bá jẹ́ mùsùlùmí o tó bá dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ gbogbo wọn jẹ́ kìrìsìtẹ́nì ọlọ́run kápá bẹ́ẹ̀ kọ́ọ̀dìrú ala kulli shay tó bá dẹ̀ jẹ́ pé gbogbo wọn jó ṣẹ̀ṣẹ̀ bó ṣe rí yẹn bó ṣe wù ọlọ́run láàyè kan náà olùkọ́ olúwa ní tí ń bá fẹ́ kí òru ọmọ ooru tẹ́ ẹ̀ ní fojú kan ọ̀sán rárá gbogbo tẹ́ ìlú tẹ́ lòlú ayé dúdú ni olúwa ní mo kápá bẹ́ẹ̀ tí n bá dẹ̀ fẹ́ kẹ́ ẹ rí òru kankan tí gbogbo ó funfun gbòò tóòrùn kò ní dáwọ́ dúró olúwa ló ń kápá bẹ́ẹ̀ olúwa ní tọ́wọ́ pé tí mo fẹ́ ní pé kíráwọ̀ jáde kọ́mọ wọlé kílì ọmọ sùn kóòrùn ọmọ jáde fẹ́ pé ìràwọ̀ nìkan ní òfófún olúwa ló ń lágbára bẹ́ẹ̀ kọ́ọ̀dì ruwala mọ̀ yàsáwù olúwa kò sí tí ò lè ṣe kọ́ọ̀dì ruwala mọ̀ yàsáwù olúwa kò sí tí kò lè ṣe kò sí nǹkan kan tọ́lọ́wọ̀n kápá tí ò lè ṣe tí ọ̀dẹ̀ jùlọ. ẹ jọ múrò wá ẹ jẹ́ ká pe ìfẹ́ ẹ jẹ́ ká pe ìṣọ̀kan ká lè láǹfààní àti àchífù èèmù wa ká lè láǹfààní àti jèrè ọkàn ara wa ẹ jẹ́ á kú lórí à ń kọwọ́ bọ ìjọmọlúàbí ọmọnìyàn ẹ jẹ́ á kú lórí à ń bú ẹ̀sìn ẹlẹ́sìn àfa ní tásà wádìí jẹ̀míìlàn mi ń fi àníkà ìnámà kọ̀rínù lè fàtà àfìlì kọ́bùrì máa ń ká ní yẹ̀fọ́ àlù ẹni tó fẹ́ júwe ọlọ́run fún yẹn yóò fẹ́ gọkùn yóò ná sùúrù sí ẹni tí ọ̀dá nǹkan mọ̀ tó wá fẹ́ júwe nǹkan fún tó o bá ti fi sùúrù gbé kalẹ̀ ẹ̀ lè gbọ́ra yín yé ẹni tí ọmọ mọ́tò wà tẹ́ ẹ fẹ́ kọ́ ní mọ́tò tẹ́ ẹ bá ná sùúrù sí ẹ̀ wàrà yín pa ẹ̀ lè jẹ̀bi ikú. ẹjọ́ gbogbo àwọn àfáà ẹ jẹ́ ká lo orúkọ tí islam ń jẹ́ al-islam wà dínú salam ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn islam gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe náà dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wò ó ẹjọ́ torí tọ́lọ́run ètò yé mi tẹ́nìkan kò lè dìbọ́ǹkì ní pé ayé yìí ẹnìkan ló dá ayé tí ń jẹ́ Allah kò sẹ́ni tó lè reject ẹ̀ ẹnìkan ló dá èmi ẹnìkan ló dá ẹ̀yin ẹnìkan ló dá àwọn irin instrument Ọlọ́run ni gbogbo wa jẹ́ tó lè fi wá dá fi wá kutu tí ọ̀dá tó lè fi wá ṣe tó wù ú kọ́nà mọ́ fi wá ṣe tí ọ̀dá ọ̀sẹ́ni tó lè di báǹkì yẹn èèyàn tí ń bẹ nú ayé ẹnìkan ló dá wọn ẹranko bẹ nìkan ló dá wa àjàmádì tí ò lè sọ̀rọ̀ tí ń bẹ nú ayé ẹnìkan ló dá igi ní ọ̀pẹ ní ẹnìkan ló dá táwa ló ń tàn Allah ni kì í ṣe Jésù
kì í sànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam kì í sànẹ́bí wa Isa ti ṣe Jésù alayhi salatu wa salam kì í sọ Bàtálá kì í sọ Ọ̀rúnmìlà ẹni tó dá gbogbo àwọn èèyàn ní jẹ́ Allah ló dá mi ló dá yín. ẹ jẹ́ lọ play peace and wisdom ká lọ gbìyànjú àti ṣe humanity ká lè bá achieve mu wa mọ́sálásí wa ní ìsìn wọ́n ti lẹ táìsì ẹ̀ tán ẹ jẹ́ fi hàn yín. mọ́sálásí wa rèé látara Soke ẹ̀rí ọkọ̀ tí mo kọ́ sí Ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state mọ́sálásí tá ń wò yìí látòrí Mr. Ìgbìyànjú Alájà Ọlábísí Sànúsí Ajíbíkẹ́ Àkànmú kọlọmọdé ọ̀rọ̀ wọn rú láéláé Mr. Kéde Agbala Gabriel Mrs. Fúnmilọ́lá àti bàbá mi bàbá àlùbáríkà tó táìsì mọ́sáàsì tí wọ́n ṣe sílì rẹ̀ àti àìmọye àwọn èèyàn ìyá mi kò kú mọ́ bẹ́sì bẹ́nò gbogbo àwọn olóríire tí wọ́n ṣe ìkúnlọ́wọ́ pẹ̀lú mọ́sáàsì kìrìsìtẹ́nì pọ̀ nínú wọn ju mùsùlùmí gan lọ mi sọ́rí láti sọ o ẹ gbọ́ oníṣẹ̀ṣe bẹnu wọn mọ́sáàsì tá a kọ́ ire àwọn tí ń jẹ́ kìrìsìtẹ́nì bẹ̀ ṣé wọ́n láwọn fẹ́ wá sẹ́sìn bẹ̀ ni ẹ fẹ́ wá lu aago bẹ̀ ni no wọ́n ṣe tiwọn fọlọ́hún àwọn tí ń jẹ́ oníṣẹ̀ṣe bẹ̀ ṣé náà fẹ́ wá dafẹ́ bẹ̀ ni no wọ́n ṣe tiwọn fọlọ́hún látara ìṣọ̀kan Mr. Emmanuel ara àwọn olólùfẹ́ mi nu àwọn èèyàn pọ̀ lọ́kùnrin lóbìnrin tí wọ́n dúró takuntakun alájọ ọ̀nà òdodo mọ́sáàsì yóò yọrí ọlọ́run dẹ̀ kún wọn lọ́wọ́ dẹ̀ yọrí ẹni tó lẹ tẹ́ẹ̀sì tẹ́ ń wò yìí tó sì sílì bàbá mi ní ọlọ́mọ dọ̀rọ̀ wọn rú láéláé bá dì wọ́n mú bá ń dúró tì wọ́n owó tẹ́ni náà ná owó 2 million naira ó jù bẹ́ẹ̀ gan lọ lillahi wa rasuli wọ́n náà ìjọ lábẹ̀rẹ̀ mẹ́sàásì wò bàtà bẹ́ẹ̀ kan tá a lábẹ́ ragi Alájà Ajíbíkẹ́ olókọ́ni àfáà mi 300,000 alábẹ́ ragi 750 àsáǹtẹ́ra wa ní Ajíbíkẹ́ lọ́kọ́ dúrọ́pù 300,000 èyí táwọn kan gbọ́ tí ń gbé kiri nu wọ́n ti fún 300,000. Mrs. Fúnmilọ́lá ìyá tó jẹ́ kó lọ́ra páànù mẹ́jọ nu 16 bọ́ọ̀dì mẹ́jọ out of 16 bọ́ọ̀dù. bọ́ọ̀dù mẹ́jọ obìnrin kìrìsìtẹ́nì ni ó bọ́ọ̀dì mẹ́jọ 60,000 that's 8. kí ló bí látara Ìṣọ̀kan kọ́ọ̀pù tó ń kálukú ti ń ṣiṣẹ́ ọjà tó ń kálukú ń tà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó ń ṣẹ̀sìn lájọ kọ́ ọ̀bọ̀nú ara wọn. bàbá mi kan pásítọ̀ ni wọ́n sọ̀rọ̀ kan fún mi lẹ́nu láàárọ̀ òní wọ́n ní aláàjì
wọ́n ní kìrìsìtẹ́nì tó bá lóun bá mùsùlùmí ṣe wọ́n lọ wá kọ́ ṣọ́ọ̀ṣì rẹ̀ ó lóun fẹ́ ṣe pop wọ́n ní ọ̀rọ̀ gbé dá sí àwọn mùsùlùmí ni wọ́n ṣe pop mo wá tíìkì mo lóun tọ́mọ̀ ni ṣebí iṣẹ́ rẹ̀ lọ fẹ́ ṣe mo wá ronú pé ní ìgbà tí mo lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel dàmúsà ọlọ́mọ dọ̀rọ̀ bàbá náà rú bá ń dìímú bá ń dúró tì í Àgbàlá Gabriel ò ní parẹ́ ò ní ráre àbárúkọ láàpẹ́ lálùkùrán ikú tó yáwó ò ní pa Àgbàlá Gabriel fún wa ààbò ọlọ́wọ́ dẹ̀ bá ń dájú lórí ẹ̀ àtòun àtọ́mẹ́ àtìyàwó ifo àtijọ́ rẹ̀ Àgbàlá Gabriel mo wá dí ọdún inú ọgbà Àgbàlá Gabriel ọmọ tí ń bá Àgbàlá Gabriel ṣe tí ń bá ṣe pop àáfàá ni irúgbọ́n rẹ̀ gẹ́ ju tèmi yìí lọ àtúnwò àtàwọn ọmọ ṣẹ́ ọlọ́gbàlá Gabriel gẹ́ àtúmọ̀ sọ pé àfà àkó òrùmọ̀ ti tó sẹ́ẹ̀ ní lọ kírun àwọn ọ̀dẹ̀ bóde wọn sì lọ kírun. mi fẹ́ dákọ̀ rẹ ni bàbá mi pásítọ̀ ni wọ́n wá wádọ̀ mi lónìí àwọn àjọ máa ń ṣe lálọ́ọ̀dù mi tí àwọn aṣọ kan sọ méjì wọ́n ní a ti wọnú ara wa pop mọ́sáàsì ṣọ́ọ̀ṣì wọn àáfàá ló lọ bá wọn ṣe ebi ó gbowó sẹ́rẹ̀ ni that is business. ẹ jọ mo rọ̀ wá ẹ jẹ́ ká lọ ní sùúrù sí i kò sí nǹkan kan tá a fẹ́ fìjà ṣiṣẹ́ ìṣòro tó kálukú pásítù láyé ara rẹ̀ ọmọ kígẹ ọlọ́mọ mọ̀ ní wà lára mọ́mọ́ dà wà láàmú mọ́mọ́ ní wà lára mọ́mọ́ dà wà láàmú alifiti nẹ́tù asádùmínà lè kátìlì sẹ́ẹ̀mọ̀ pé ìdààmú jukú lọ ni. torí náà mọ̀rọ̀ wá ẹjọ́ ẹ jẹ́ ká kú lórí tí ó bá dàrú kó dàrú tí ó bá fọ́pọ̀ kó fọ́pọ̀ tí ó bá bàjẹ́ kó bàjẹ́ kò sí èrè kankan níbẹ̀ fún wa. torí náà ẹjọ́ mọ̀rọ̀ àtọ́níṣẹ̀ṣe àti mùsùlùmí àtàwọn christian ẹ jẹ́ àpá àrùn àtọ̀dọ̀fẹ́ wa sáà tí ìwọ́nú ara wa sáà tí ìkanra wa inú dúkìá àkànra wa inú ìjí ọmọnìyàn ìkànnà ìjọ ni wa inú arajà àtajà àkànra wa inú àṣòwò àkànra wa inú àkọlé